àwọn adigunjalè ya bo àdúgbò kan nìbàdàn ọ̀pọ̀lọpọ̀ dúkìá ni wọ́n jí kó lọ. àwọn afurasí agbébọn bíi méje kan ṣe àkọlù sí àwọn láńlọ́ọ̀dù lágbègbè ẹlẹ́bù-abẹ́sẹ̀ níjọba ìbílẹ̀ ìdó nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì kó oríṣiríṣi dúkìá bíi fóònù àti owó. bẹ́ẹ̀ ni wọ́n tún jí bọ́ọ̀sì ọ́mà kan tó jẹ́ ti láńlọ́ọ̀dù náà gbé lọ. ẹnìkan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun ṣàlàyé pé ní nǹkan bíi aago 2:30 òru làwọn agbébọn yìí dé sàdúgbò náà lásìkò táwọn èèyàn ṣì ń sùn lọ́wọ́. bí wọ́n ṣe dé ni wọ́n pín ara wọn sí méjì. àwọn kan bẹ̀rẹ̀ sí í fọ́ ilẹ̀kùn ilé àwọn èèyàn wọ́n ń wọlé. gbogbo yàrá oníyàrá ni wọ́n tú. yàrá ọ̀kan lára àwọn ayálégbé náà sì ni wọ́n gbà jáde sí ti láńlọ́ọ̀dù ọ̀kan lára àwọn ilé tí wọ́n fọ́ ọ̀hún. bí wọ́n ṣe wọlé ni wọ́n ń kó dúkìá àwọn ẹni ẹlẹ́ni táwọn mẹ́ta lára wọn sì dúró síta pẹ̀lú ìbòjú dúdú tí wọ́n wọ̀. ó tẹ̀síwájú pé gbàrà tí wọ́n wọlé yàrá ayálégbé àwọn ni wọ́n kọ́kọ́ wọ̀ tí wọ́n sì gba àwọn nǹkan ìní wọn bíi kọ̀ǹpútà alágbélétan, fóònù tọkọtaya kan àti owó tó ń lọ bíi $1,500 náírà $175,000 tí wọ́n sì tún ba kọ̀ǹpútà ìṣeré àwọn ọmọdé jẹ́. ní kété tí wọ́n ṣiṣẹ́ láabi wọn tán ni wọ́n tún tawọ́ sí ọkọ̀ akérò ọ́mà kan tó jẹ́ ti bàbá onílé. ẹni tọ́rọ̀ náà ṣojú ṣàlàyé pé mo kà tó 7 nínú àwọn agbébọn ọ̀hún kí wọ́n tó pín ara wọn sí méjì. ó fi kún un pé wọ́n tún wọ àwọn ilé míì ní agbègbè ọ̀hún tí wọ́n sì ṣòro níbẹ̀. lẹ́yìn tí wọ́n lọ tán ni ẹnìkan ṣẹ̀ṣẹ̀ wá pe tẹ̀sán ọlọ́pàá ẹlẹ́yẹlé láti fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí tí àwọn ọlọ́pàá sì lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀. alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ CSP adéwálé ọ̀ṣífẹ̀sọ fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sì ti ń tọpasẹ̀ àwọn ọmọ òkùnṣìkà ẹ̀dá náà. wọ́n láwọn yóò fi páńpẹ́ òfin gbé wọn. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròye Online TV.